Africa Content TV. Sojú kẹ́mi bàbá mi, àyìnbó wà sí o. Ṣẹ̀rí wà bá ti ṣe ń dọ́là, máa jayé orí ẹ̀. Máa jayé orí ẹ̀. Máa jayé orí ẹ̀. Rúkàyà, máa jayé orí ẹ̀. Àjọkẹ́, máa jayé orí ẹ̀. Ìbà ìmọ̀lú ẹ̀. Máa jayé orí ẹ̀. Ìjọba bàbá mi ìmọ̀lú ẹ̀. Máa jayé orí ẹ̀. Mikuli Basigin Muhammadu Abdullahi Muhammadu Abdullahi Muhammadu Abdullahi Ta'awibu Hanabi 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 Kaina ya Rasulallah Zakiri to be amuri mini we daddy kasabigi o wa gbon ti Ibrahim wa wi oni kafani kafaka kafani kafana kafani iftiyaran I should give to be ubi Hanabi Muhammadu Rasulullah wa asina alayhi radiyan kula saigi Hanabi